Ìjà àgbà Aláàfin àti Ọọ̀ni, níbo ni só ti ń rùn gan-an? Nígbà tá a wà níléèwé, ó ní nǹkan kan tá a máa ṣe bí ẹnìkan bá yaṣó tó ba gbogbo kíláàsì jẹ́ tá ò sì mọ ẹni tó ṣe é gan-an. Ohun tá a ṣe ni pé a ó yan ẹnìkan tí yóò joyè investigator. Òun ni ó lọ gbóòórùn ìdí oníkálukú. Ìdí ẹni tó bá rùn jùlọ gan-an ni ó nàka sí pé òun ló só. Níbi tá a gò sí nígbà náà, àwa tá à ń bomú fún òórùn ó tún lọ gbé imú sídìí onítọ̀hún láti fi mọ̀ dájú bóyá òun ló só lóòótọ́. Ọmọdé. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ẹ̀ ń gbọ́ mi. Pẹ̀lú ìbínú àti ìbànújẹ́ ni mo fi ń ṣe gbogbo fídíò tó ní í ṣe pẹ̀lú rògbòdìyàn tó ń lọ láàrin Aláàfin àti Ọọ̀ni. Nígbà tó bá dọjọ́ iwájú tí gbogbo àjálù tá à ń pilẹ̀ rẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí í rélu ìran Yorùbá, nígbà náà lẹ ó ṣẹ̀ṣẹ̀ tó rí ohun tó ń fa ìbínú èmi àti gbogbo àwọn tó ń pariwo pé àsìkò ikọ́ ni gbogbo rédèrèdè tá à ń ṣe yẹ wá. Ṣùgbọ́n bí Elédùà ó bàbá wa ṣe é, yóò ní kárí gbogbo rédèrèdè yìí yanjú kí dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè yìí ó má já. Àáfàá tó níyàn ó mú ni, ọmọ rẹ̀ ò ṣáà ní jẹ tírà. Ṣé àwa tá à ń sọ̀rọ̀ yìí níbòmíì tá a lè ságbà tó ju ilẹ̀ Yorùbá yìí lọ ni? Ilé wa rèé. N ò ṣe fídíò yìí láti fi tàbùkù ẹnikẹ́ni o. N ò ṣe é láti fi ba ẹnikẹ́ni lórúkọ jẹ́. Kódà gbogbo ohun tó wà nínú fídíò yìí kì í ṣe ọ̀rọ̀ àmọ̀dájú pàápàá. Ìbéèrè inú ẹ̀ sì pọ̀ ju ìdáhùn lọ. Mo ń ṣèwádìí ohun tó ń fa rúkèrúdò inú ẹ̀yà mi ni. Mo sì ń pe ẹ̀yin tá a jọ jẹ́ ọmọ ẹ̀yà kan náà pé ká jọ fimú fínlẹ̀ bóyá a lè rí ohun tó ń rùn yín yanjú lẹ́ẹ̀kan. Látayébáyé, àjọṣe tó dánmọ́rán wà láàrin gbogbo àwọn Aláàfin àti Ọọ̀ni bí wọ́n bá ṣe ń jẹ. Ibi wàhálà sì ti bẹ̀rẹ̀ ní orí bàbá wa Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí àti Aláàfin Adéníran Adéyẹmí kejì nígbà tí ọ̀rọ̀ òṣèlú dìjà lọ́yọ̀ọ́, tí Awólọ́wọ̀ tó ti ń wá gbogbo ọ̀nà láti dín agbára àwọn ọba tí kò ṣe tìjọba rẹ̀ kù tẹ́lẹ̀ sì yọ Aláàfin kúrò lóyè, tí wọ́n sé e mọ́ Iléṣà lọ́dún 1954. Pẹtíṣàn oríṣiríṣi ṣì ń lọ lórí bí Aláàfin ó ṣe padà sórí àpèrè níròyìn tún jáde pé àrẹ̀mọ Aláàfin kú sínú ìjàmbá ọkọ̀ níbi tó ti fẹ́ lọ kí bàbá rẹ̀ ní Iléṣà. Bíarí lọ́dún 1960 tá a gbòmìnira ní Nàìjíríà látún gbọ́ ikú Aláàfin Adéníran Adéyẹmí ní Iléṣà. Ìyẹn ni pé láàrin ọdún mẹ́fà yìí, àjálù burúkú ló ṣe ẹbí Adéyẹmí. Wọ́n yọ Aláàfin tó jáde nínú ẹbí wọn lóyè, àrẹ̀mọ rẹ̀ bá a rìn kí Aláàfin fúnra ẹ̀ tó sọ ẹ̀mí rẹ̀ nù lọ́dún 1960. Làwọn tó fẹ́ràn kábíyèsí bá bẹ̀rẹ̀ sí mú ọ̀kan nínú àwọn ọmọ ọba yìí tí wọ́n fura sí pé kádàrá ó padà sọdọba sá káàkiri. Wọ́n mú un lọ gbé láké, wọ́n mú un lọ gbé lóko, bí aré orí sọ ọmọ ọba ẹjọ́ kìíní ànádọba. Ọba ọ̀hún ni Láíwọlá Lámídì Àtàndá Adéyẹmí kẹta. Yàtọ̀ sí Aláàfin, gbogbo ọba tí kò ṣe ẹgbẹ́ òṣèlú Awólọ́wọ̀ ló fojú winá agbára olóṣèlú. Gbogbo ọba tó sì ṣe ẹgbẹ́ òṣèlú rẹ̀ ló lágbára sí i níkà wọn. Ọ̀kan nínú àwọn ọba tó ṣe ẹgbẹ́ òṣèlú rẹ̀ ni Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí. Èyí kì í ṣe ìtàn tó rújú rárá. Gbogbo ìjọ̀gbọ̀n tí à ń bá pò lónìí yìí, ọdún 1954 ni òṣèlú Nàìjíríà ti pilẹ̀ rẹ̀. Kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ bàbá wa Awólọ́wọ̀, Aláàfin Adéníran Adéyẹmí kejì, Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí àti gbogbo àwọn bàbá wa ìṣáájú tí wọ́n ti lọ. Gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè ìran Yorùbá, ṣùgbọ́n a ò lè wò wọ́n fín láì rí ibi tí wọ́n kù sí. Rabaraba ọ̀rọ̀ ọ̀hún wà nílẹ̀ nígbà tí Aláàfin Lámídì Adéyẹmí kẹta ó dórí àpèrè bàbá rẹ̀ tó jẹ́ pé fún ọdún mẹ́ta ni wọ́n fi ń dù ú. Tí àwọn ará Ọ̀yọ́ ń sọ pé àwọn ò fẹ́ ẹlòmíì àfi Láíwọlá Àtàndá, ọmọ Aláàfin tí wọ́n gbà lọ́wọ́ àwọn. Ọ̀rọ̀ ọjọ́ míì lèyàn. Kí Aláàfin tó wá jà fitafita dórí ipò bẹ́ẹ̀ máa wá gbọ́ lẹ́nu Ọọ̀ni tuntun pé ipò yẹpẹrẹ nípò Aláàfin, òun lè yọ Aláàfin tó wà lórí oyè kúrò níbẹ̀. Lẹ́ni tó jẹ́ pé ẹ̀fọ́ kògò tó dúró tìkaratìkara ni pẹ̀lú ohun tí àwọn olóṣèlú ti ṣe fún bàbá àti ẹ̀gbọ́n rẹ̀. Bó o ní irú Aláàfin yìí ò ṣe ní dáhùn pẹ̀lú ohun áyánga ẹ láyé bí ò bá ṣe olóṣèlú tó fi agbára wọn yẹ̀yẹ́ ipò Aláàfin, ẹgbẹ̀rún Ọọ̀ni ò tóun yọ lóyè níbìkan. Ṣé ẹ mọ̀ pé ìjà àgbà yìí yé wa? A mọ ohun tí àwọn méjèèjì ń jà sí. Aláàfin Ọ̀wọ́adé tó ṣẹ̀ṣẹ̀ dé yìí ni àkọ́kọ́ nínú àwọn ọmọ Ọ̀wọ́adé tó jẹ́ ìran ọ̀kan nínú àwọn ọmọ Láwàní Amóbíẹyẹ Agogo Ọjà tí yóò dórí ìtẹ́ Aláàfin. Láwàní Agogo Ọjà yìí ni ọmọ Adéwìnbí Àtìbà, atọ́ba tẹ́lẹ̀ bàbá Ìjàdú,
tó kọ́kọ́ jẹ ní Ọ̀yọ́ àti bàtà wà yìí. Tẹ̀gbọ́n-tàbúrò ni Láwàní Agogo Ọjà àti Adéyẹmí Kínní. Láwàní Agogo Ọjà sì ló bí Ṣíàn Bọ́lá Ládìgbòlú. Òun náà ló bí Adérómú Ọ̀wádé. Ní gbogbo ìgbà tí oyè bá ti kan ilé Láwàní Agogo Ọjà, ilé Ládìgbòlú ni oyè yìí máa ń lọ. Ìgbà àkọ́kọ́ rèé tí yóò kan àwọn tó ti ara Ọ̀wọ́ Adé jáde. Aláàfin tuntun yìí ò yẹ kó níṣòro kankan pẹ̀lú Ọọ̀ni bí Aláàfin àná. Ẹni Ifá mú tí gómìnà sì tún ṣàyẹ̀wò rẹ̀ láì rí àléébù ẹyọ kan ṣoṣo ni. Kò sí jìbìtì, kò sí kówójẹ, kò sí olè, kò sí ìlọ́nilọ́wọ́gbà kankan ní gbogbo ibi tí Aláàfin yìí ti ṣiṣẹ́ sẹ́yìn. Gómìnà tún ṣèwádìí nínú ẹbí, wọ́n ní èèyàn dáadáa tó kó ẹbí àti ara mọ́ra ni. Báwo wá lẹni tí a fi Ifá ṣàyẹ̀wò rẹ̀ tí Ifá lẹ́ni tó dáa ni? Tá a tún fi ẹsẹ̀ èèyàn àti agbára gómìnà wádìí ẹ̀ tí wọ́n tún ní ojúlówó ọmọlúàbí ní ṣe déédéé di ẹni tí ayé ń pariwo pè ní alárìífín, onígbéraga, ẹni tó ń jìjà àgbà pẹ̀lú Ọọ̀ni. Kí n tó bẹ̀rẹ̀ sí máa nà ń bẹ́ẹ̀, mo ṣèbá Olódùmarè tó dá mi ní Yorùbá, tó sì mú mi rin ìrìn àjò ayé mi láti ṣe iṣẹ́ yìí lásìkò tí mò ń ṣe é. Mo dọ̀bálẹ̀ fún kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, Aláàfin ọba ńlá tiwa, ọba Hakeem Ọ̀wọ́adé Kínní. Mo sì dọ̀bálẹ̀ fún kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà, ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. N ò rọ́bà kankan fín o, kádé yín ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba ó jẹ kó pẹ́, kí ìrùkẹ̀rẹ̀ yín ó sì jẹ títí kó dókinni. Wàyí o, ẹ wá jẹ́ ká na ọ̀rọ̀ ń bẹ́ẹ̀, ẹ jẹ́ ká tẹ awọ ìlú léèkánná kó máa rán mú, ẹ jẹ́ ká sọ̀pá sílò kó máa pòwe. Mo wà lẹ́ka alátúntò ìròyìn Aláròyé lọ́dún 2019 nígbà tí àwọn ọ̀gá mi fi lẹ́tà tí Aláàfin àná, ọba Lámídì Àtàndá kọ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣọwọ́ sí mi pé kí n tún tò dáadáa kó lè ṣe é kà fáwọn oníbàárà wa. Èèbó l'Aláàfin ọ̀run fi kọ̀wé, àwọn ọ̀gá mi ti tú sí Yorùbá. Bí mo fẹ́, bí mo kọ̀, mo ṣàní láti ka ohun tí mo fẹ́ ṣàtúntò ẹ̀ kó lè ṣe é kà dáadáa. Àwọn ọba ilẹ̀ Yorùbá gan kọ́ ni Aláàfin fi orí lẹ́tà yìí sọ. Arákùnrin kan lórílẹ̀‐èdè France tó kọ̀wé ránṣẹ́ sí Aláàfin ni Aláàfin ń fèsì fún. Ṣùgbọ́n nítorí irú ọjọ́ òní, Aláàfin fi lẹ́tà náà ṣọwọ́ sí àwọn ọba ńlá káàkiri ilẹ̀ Yorùbá pé kí wọ́n lo gbogbo agbára tí wọ́n bá ní láwùjọ àwọn oníròyìn láti fi rí i dájú pé lẹ́tà yìí dé etígbọ̀ gbogbo ọmọ kóòtù òjíire. N ò lè ka gbogbo lẹ́tà náà torí n ò láṣẹ lé e lórí. Ẹni tó bá fẹ́ kà á lédè Yorùbá lè lọ sí iléeṣẹ́ Aláròyé tó wà ní nọ́mbà 15 òpópónà Love Street tó wà ní Kétu Ìkòsì, ìpínlẹ̀ Èkó. Ẹ béèrè pé ẹ fẹ́ ra pépà àwọn tó jáde lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún 2019. Nínú ẹ̀ ni àkópè lẹ́tà náà wà lédè Yorùbá, èyí tí Aláàfin fi ṣọwọ́ sáwọn ọba àti èyí tí wọ́n fi ṣọwọ́ sí ọkùnrin tó pera rẹ̀ ní Máyégún France. Ṣùgbọ́n ní kúkúrú, ohun tó ṣẹlẹ̀ ni pé arákùnrin kan, Muhammad Saheed Ọlásùnkànmí Balógun, kọ̀wé ránṣẹ́ sí Aláàfin ọ̀run, ọba Lámídì Àtàndá, pé àwọn fẹ́ jọba Yorùbá ní France gẹ́gẹ́ bí Aláàfin tó jẹ́ pé òun ni ọba ilẹ̀ Yorùbá tó ní orúkọ Yorùbá yìí. Àwọn ń fẹ́ kó wá lo agbára rẹ̀ fi gbé adé lé àwọn lórí, kó lè wọnú ìwé òfin pé Aláàfin tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá yìí ló fà wọ́n jẹ. Bẹ́ẹ̀ ni, Ọ̀yọ́ Empire ti fọ́. Ohun tó kù fún Aláàfin ni orúkọ Yorùbá tí gbogbo wa gbà gẹ́gẹ́ bí orúkọ wa lónìí. Bí ẹnìkan ò bá sì fi ìyàn joyè Yorùbá, Aláàfin nìkan ni. Ohun tí wọ́n ṣe lọ bá Aláàfin rèé. Ṣùgbọ́n Aláàfin kọ̀ jálẹ̀ nínú lẹ́tà yìí pé à ń fọba Yorùbá jẹ nílẹ̀ àjèjì kì í ṣe ohun tó tọ̀nà rárá. Aláàfin ní ọ̀rọ̀ yìí dàbí kí ọba ilẹ̀ Bèrètè kó lóun fẹ́ fi ọba jẹ nílẹ̀ France tó jẹ́ pé fúnra wọn ni wọ́n bẹ́rí ọba wọn pé àwọn ò ní lo ohunkóhun tó ń jẹ́ ọba mọ́ nílẹ̀ àwọn. Aláàfin wá parí lẹ́tà yìí pẹ̀lú ẹ̀bẹ̀ sí àwọn ládéládé ilẹ̀ Yorùbá. Báyìí gan-an ni ọ̀rọ̀ náà ṣe lọ. Ẹ̀bẹ̀ kan ṣoṣo tí mo fẹ́ bẹ̀ gbogbo wa ni pé ká máa fi ohùn kan ṣoṣo sọ̀rọ̀ láti kọ̀ fún àwọn tí wọ́n fẹ́ bà àṣà àti ìṣe wa jẹ́ yìí o. A kò gbọdọ̀ jẹ́ kí wọ́n fi ohunkóhun tàn wá. Bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ tì wọ́n lẹ́yìn nítorí àwọn ìdí wọ̀nyí. Ọ̀rọ̀ kan wà nínú kinní yìí tí mo fẹ́ ká dìmú dáadáa. A kò gbọdọ̀ jẹ́ kí wọ́n fi ohunkóhun tàn wá. Àwọn ọba wa kì í ṣe olòṣì o. Gbogbo wa la sì mọ̀ dájú pé Aláàfin àná ò tọrọ jẹ. Ṣùgbọ́n Aláàfin mọ̀ pé àwọn tí wọ́n ń wá oyè lọ́wọ́ àwọn ọba aládé yìí ní nǹkan tó níyì tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n lè fi tan ọba aládé tí yóò sì ṣe bẹ́ẹ̀ fún wọn lóhun tí wọ́n ń wá gan-an.
ẹ wá jẹ́ ká padà lọ síbi àwọn agbọ̀nràndùn Ọọ̀ni máa ń tẹnumọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ààrẹ Almaroof tó ṣe fídíò ṣáájú kí wọ́n tó fi Aláàfin jẹ. ọmọlé ìfẹ́ má bínú o wọn lọ́mọ ọsàn ní pópó yaba àní rí bàbá fín bọ́ bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ́ ẹ bá fẹ́ ká fàájá a máa fàájá a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣà lẹ̀ gbogbo Yorùbá Aláàfin òní ọba lẹ̀ Yorùbá mo ní gbogbo voice mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní play lẹ́nìí ò máa play ní next voice message gbogbo ẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn orí fi mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí a máa ní ṣe kó bàjẹ́ bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́ wọ́n kílèmù olórí ọba ẹ má kílèmù olórí ọba níbi tá Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́nu. Almaroof láwọn gbọ́ pé Ọọ̀ni wà lára àwọn tí wọ́n ń dènà bí a ò ṣe tí ì rí Aláàfin tuntun jẹ nílùú Ọ̀yọ́ lẹ́yìn ẹ̀ ló ní Ọọ̀ni kì í ṣe olórí ọba ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó fojú hàn lójúde gbangba rèé a ò mọ ohun tó ń lọ nínú ilé o ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ gbé e sínú làákàyè ohun tí ọ̀rọ̀ yìí ń ṣàfihàn ni pé lójú ààrẹ Almaroof Ọọ̀ni ń dúró síbi tó yẹ kí Aláàfin dúró sí Ọọ̀ni ń gba ojúṣe Aláàfin ṣe nítorí àwọn nǹkan wọ̀nyí sì ni Ọọ̀ni ò ṣe fẹ́ kí Aláàfin tuntun dé orí oyè bọ̀rọ̀ èmi ò mọ ohun tí ààrẹ Almaroof rí ìwọ ò mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá níṣe la kẹnu lé Almaroof pé a kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ọba aládé kódà tó fi dé agboolé Almaroof ni wọ́n ti ń pè é pé kó tọrọ àforíjì fún ohun tó sọ ààrẹ sì bẹ̀bẹ̀ o mo tún rí i gbọ́ pé ààrẹ wá Ọọ̀ni lọ lọ́jọ́ ìwúyè Aláàfin láti lọ dọ̀bálẹ̀ bẹ̀ Ọọ̀ni ẹ̀yìn lẹ́yìn lèmi ti tún padà ń gbọ́ pé ṣáájú kó tó di pé Aláàfin jẹ ní Ọọ̀ni ti fi ìyàn joyè Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá oyè Báṣọ̀run oyè igbákejì Aláàfin tá a dá sílẹ̀ nílùú Ọ̀yọ́ ni oyè Àgbákin oyè míì tá a dá sílẹ̀ nílùú Ọ̀yọ́ ni Yorùbá fúnra ẹ̀ orúkọ ilẹ̀ àti àṣà Aláàfin tí gbogbo Ọ̀yọ́ fi ẹ̀jẹ̀ àti àágùn wọn fẹ́ kọjá ààlà Nàìjíríà wọ gbogbo ibi tá à ń pè ní Benin Republic Ghana àti àwọn orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ ni lóòótọ́ gbogbo ẹ̀yà òòtù tó kù ti gba orúkọ àti èdè Yorùbá gẹ́gẹ́ bí orúkọ àti èdè kan ṣoṣo tó so gbogbo wa pọ̀ lónìí ṣùgbọ́n èyí ò gba àṣẹ láti fi ìyàn joyè tó ní í ṣe pẹ̀lú orúkọ yìí lọ́wọ́ Aláàfin rárá oníkálukú ló lè fi ìyàn joyè ìlú ẹ̀ Aláàfin nìkan ló lè fi ìyàn joyè Yorùbá Ọọ̀ni ò wá fi ìyàn joyè Yorùbá nìkan wọ́n tún fi ìyàn joyè ìpilẹ̀ṣẹ̀ Yorùbá tó jẹ́ ti igbákejì Aláàfin a ò sì lè sọ pé wọn ò mọ̀ nífẹ̀ẹ́ torí Ọọ̀ni àná ti ṣe irú ẹ̀ rí tí Aláàfin gba kóòtù lọ pé kí wọ́n dá a padà owó bàbá Àjẹ̀bú wọ́n sì ní láti dá a padà wíwá fi ìyàn jẹ ṣáájú kí Aláàfin tó dórí oyè jẹ́ ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá kí wàá nìdí tá a fi dá ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá yìí ṣáájú kí ẹni tó lórúkọ tó dé orí àpèrè rẹ̀ lójú tèmi ète ni mo rí èyí sí ète láti gba iyì Yorùbá nílé àti lókè òkun tó jẹ́ ohun àjogúnbá Aláàfin ni ṣáájú kí gbogbo wa tó máa jẹ́ Yorùbá Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá Ìjẹ̀bú ń jẹ́ Ìjẹ̀bú Ifẹ̀ ń jẹ́ Ifẹ̀ Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà àwọn Àwórì náà ń jẹ́ orúkọ tiwọn gẹ́lẹ́ bí Ọ̀yọ́ àti àwọn ìlú tó kó sábẹ́ ṣe ń jẹ́ Yorùbá ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó dé wọ́n rí i pé Yorùbá yìí nìkan ló ti fìgbà kan kó gbogbo ẹ̀yà tó kù sábẹ́ rí òmíì nípa ogun òmíì nípa àjọṣe òmíì nípa ìgbéyàwó èyí tó fẹ́ dàbí tilẹ̀ wọn lọ́hùn tó jẹ́ pé ọ̀tọ̀ lèdè àti ọba ilẹ̀ Scotland ọ̀tọ̀ ní ti Wales ṣùgbọ́n èdè àti àṣà British yìí ló so gbogbo wọn pọ̀ òun náà ló sì kó gbogbo wọn sábẹ́ agbára ìṣọ̀kan yìí ni wọ́n wá lò fi jagun tí wọ́n fi kó 3/4 nínú 4 gbogbo ilẹ̀ ayé sábẹ́ wọn
èyí ni wọ́n ṣe mú wá lábàá pé kí gbogbo wa máa jẹ́ Yorùbá lásìkò náà. Àṣẹ orúkọ yìí sì ń bẹ lọ́wọ́ Aláàfin títí dòní. Kì bá jẹ́ pé Ìjẹ̀ṣà tàbí Ẹ̀gbá ló ní irú ìtànkálẹ̀ tí Yorùbá ní ni, bóyá Ìjẹ̀ṣà tàbí Ẹ̀gbá ni gbogbo wa ìbá máa jẹ́ lónìí dípò Yorùbá. Ṣùgbọ́n Yorùbá ló ní ìtànkálẹ̀ yìí. Òun sì ló pọ̀jù nínú ẹ̀yà ọmọ kóòtù òjíire ní a ṣe gbé ọ̀wọ̀ àti àṣẹ tó wà lọ́wọ́ Aláàfin fún un. Bẹ́ẹ̀ ló wà látayé Ábídí títí dòní. Kí wá ló dé tó fi jọ bí ẹni pé Ọọ̀ni Ifẹ̀ fẹ́ gba ohun tó jẹ́ ti Aláàfin yìí? Ẹ wá jẹ́ ká yà kí bàbá wa Awíkonko nílẹ̀ Ẹbẹ̀un, níbi tí wọ́n ti dáná tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìjà àgbà Aláàfin àti Ọọ̀ni nílẹ̀ Yorùbá ní sáà tá a wà yìí. Aláàfin ò fìgbà kan jáde láwọn fẹ́ bá Ọọ̀ni jìjà àgbà nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Ọọ̀ni náà sọ pé àwọn wá bá Aláàfin jìjà àgbà. Yàtọ̀ sí ìfihàn fífi èèyàn joyè Ọ̀yọ́ tó yẹ kí Aláàfin sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ torí kò bá wàhálà wá ní kété tá a parí ìwúyè Aláàfin. Ohun tí Awíkonko rán mọ́nu ni pé Aláàfin ò ṣàpọ́nlé Ọọ̀ni tó níbi ìwúyè wọn. Ọ̀wù ó gbá mi lójú ń ò sọ̀rọ̀, ó sópa mímu pọ́nulá, ó tún bọ́ sínú igbó lọ já ẹgba ọ̀hà lùmí ni è. Ẹ fi ìyàn níràn nípa gbígba ẹ̀tọ́ ẹ̀ kó sọ̀rọ̀. Ẹ tún ní kí ló dé tí ò dọ̀bálẹ̀ kí ẹni tó jà á ló lè pé o ṣeun fún ìlọ́nilọ́wọ́gbà rẹ̀. Ohun tí èyí fojú jọ níwájú gbogbo ẹni tó bá lè dá inú rò fún ara rẹ̀ ni pé bí a ò bá lè gba orúkọ Yorùbá kúrò lọ́wọ́ ìtẹ́ yìí, ẹ jẹ́ ká fà á sábẹ́ wa kí gbogbo ẹni tó bá fẹ́ wá àṣẹ rẹ̀ lọ lè gbàgbọ́ pé abẹ́ wa ló wà. Èyí ló sì bí àwọn ọ̀rọ̀ pé Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ fúnra ẹ̀ ṣe bí Ilé Ifẹ̀ ló ti jáde. Bẹ́ẹ̀ ni òótọ́ lèyí, ṣùgbọ́n oko a máa wá jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ láàlá ni. Gbogbo ọ̀rọ̀ yìí ń fẹ́ jọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àfìgbà tí Awíkonko ń ṣe ọjọ́ ìbí tí alukoro Ọọ̀ni lọ ibẹ̀ lọ farahàn gẹ́gẹ́ bí alábàáṣe pàtàkì pẹ̀lú Awíkonko. Ó ń fẹ́ jọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Àfìgbà tí Ọọ̀ni kọ lẹ́tà ìkíni sí Awíkonko pé iṣẹ́ tó ń ṣe broadcast journalism rẹ̀ yìí, tó ń bẹnu àtẹ́lu ìtẹ́ Aláàfin, tó ń ṣe àṣàyàn ìròyìn burúkú nípa ìtàn Ọ̀yọ́ láti fi rí dínkù gbogbo Ọ̀yọ́ lápapọ̀ gan-an ni ìwà ìgbé àṣàga. Ibẹ̀ gan-an lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí í jọ òótọ́ lórí tèmi. Awíkonko ò dárìn, fèrè lásán ni tó ń kọrin ẹni tó fàtẹ́gùn sí i nínú. Ǹbá ní ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí, ìlú Yorùbá tó wà ní South Carolina l'Amẹ́ríkà. Ṣùgbọ́n fídíò yóò ti gùn jù bí mo bá ní ká bẹ̀rẹ̀ sí rìn káàkiri agbègbè yìí lónìí. Ẹ jẹ́ ká sọ ìyún di fídíò tó ń bọ̀. Ẹ má gbàgbé pé ilé-iṣẹ́ méjì ló wà lẹ́yìn àwọn ètò olójú mi, Iris Media Prospect Services àti Daretun Studio. Ọ̀dọ̀ aláìní nǹkan kan ló wà lẹ́yìn ilé-iṣẹ́ méjèèjì yìí tá à ń fi làákàyè wa ṣiṣẹ́ fún ìdàgbàsókè àwùjọ. Bí ẹ bá gbádùn àwọn iṣẹ́ wa tí ẹ sì ń fẹ́ kó máa tẹ̀síwájú, ẹ lè fi owó ìrànwọ́ yín ránṣẹ́ sí àkáǹtì Moneypoint yìí fún Iris Media Prospect Services lórí 6490559874. Ẹ sì lè fi ti Daretun Studio ránṣẹ́ sí àkáǹtì Moneypoint rẹ̀ lórí 6607588454. Ẹ ṣeun bí ẹ ṣe ń ràn wá lọ́wọ́. Ọmọ aráyé ò ní pa ohùn mọ́ agogo wa lẹ́nu o. Láti fèsì sí fọ́nrán yìí tàbí ọ̀kankan nínú àwọn fọ́nrán lójú mi, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí babatundekoga@irismedia.com.ng tàbí kí ẹ pe nọ́mbà yìí +234 8085 548868. Musa Babatunde Koga lórúkọ tèmi. Òjò ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tá, ẹni èjìrí lè jí ń pa. Àrá ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tẹ̀, ṣùgbọ́n ẹni bá dènà dèmí ni ó rí jẹ́ àràbà ń bí onígbà ọ̀tá. Ojú tí mo fi rí ohun tó ń lọ láwùjọ wa rèé o. Ìyókù tún dọjọ́ míì tá àyè bá gbà mí níbi tẹnu mi ò ti lè rọ́rọ̀ sọ. Ire o.